sí Awuse ọba tìlú Onigbongbo ọba Adeyemi Olaside àkọ́kọ́ wọ́n ṣọdún márùn-ún o ọba wa tún ṣe àfin gbogbo ìlú ń jó wọn bọ́ bayọ̀ kádẹ́pẹ́ lórí ọba wa o. Bóyá sí Awuse ọba tìlú Onigbongbo ọba Adeyemi Olaside àkọ́kọ́ wọ́n ṣọdún márùn-ún o ọba wa tún ṣe àfin gbogbo ìlú ń jó wọn bọ́ bayọ̀ kádẹ́pẹ́ lórí ọba wa. ọba tó àrò rẹ̀ sọ kábíyèsí ọba Adeyemi o Bóyá sí Awuse o Olaside àkọ́kọ́ ọba Adeyemi Olúṣẹ́gun Ajasa orí adé ni mo pè mí o lórí adé fi o ṣé bí adé orí mi ni ò jẹ́ nkọ́ba bàtẹ́sẹ̀ mi ni ò jẹ́ yakítì mi tìmí àgbàlẹ̀ àrùn gbàdọ̀là lù ní wọ́n ń jẹ́ o ọmọ àrùn gúgúrú yálé ẹ̀dẹ́ orí adé ni mo pè àlórí adé ni mo pè mí o lórí adé fi o èmi bá yín dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba àdániwálé ayé ọba tó jẹ́ kẹ́ ẹ bá wọn lé lọ́dún o ọjọ́ òwúrè bí àná ọdún márùn-ún pé tí ẹ ti wà lórí àpèrè bàbá ńlá bàbá yín o èmi bá yín dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba àdániwálé ayé ẹ̀yin tẹ́ wá ṣọdún ọdún ènìyàn ò ṣe tẹ̀mí tó owó tó ọmọ ta ikú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ lé ayé bí ẹ̀rọ fọdọ̀ wá níbọ̀mí ìwọ láíláíláíláíláíláíláí o àṣẹ yìí ṣàmọ́dún mọ́ lọ́dún ayọ̀ lẹ́ ó sì máa ṣe o. ẹ máa kú bójú ọjọ́ ṣeré gbogbo olólùfẹ́ ètò wa ètò yín Lágbègbè àti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀kọ́ àkàlẹ̀ sí olùjílé kìnínní tó ní hálẹ́gbọ̀n òpópónà Adékúnlé Fájuyì lágboolé ìjọba Onígbòǹgbò Kingdom Onígbòǹgbò LCDA Kẹjà lẹ́kọ̀ọ́ lábẹ́ kábíyèsí ọba Adeyemi Oluwasegun Ajasa Awuse tó Onígbòǹgbò káfàtà aka 5 years coronation yóò rọrùn ní agbára ọlọ́ba níbi ìsìpẹ́tọ̀ bá ti gbélù kọ́rọ̀ àjòkú sájẹ́tì òjò ilé ètò òsì ọmọ ọ̀jẹ̀ náà ni olóòtú àgbà náà ni àgbo olóòtú ní Abdulwahab Alade akọ́sílẹ̀ ó wà níkàlẹ̀ oníkàlẹ̀ kápọ̀ ayẹ náà rẹ̀ jẹ́ kó ń yẹni orúkọ ẹni náà ní ìjánu ẹni Ramudeen Olúwegi náà lórúkọ tẹ́ni jẹ́ ní kejì mi o. ohun tó bá rí tètè wálẹ̀ láyé máa ń sọ pé Onígbòǹgbò lára àwọn ìlú tó rẹ́sẹ̀ wálẹ̀ ní orílẹ̀-èdè àgbáńlá ayé náà ni ìlú Onígbòǹgbò. ìlú Onígbòǹgbò la wà fún dédé àkókò tá a wà yìí Abdulwasin Salahudeen ọgbọ́n tó mọ kọ́lọ̀ lórúkọ tí èmi jẹ́ tí ẹ bá ń wo apá àlàáfíà mi ẹ mọ̀ rí i pé ìjókòó ẹni ayé ń yẹ ni ọba Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsá Awuse of Onigbongbo Kingdom àwọn lájọ rìnrìn àjò fún tààrọ̀ tètè ní bí ṣíṣe kú bọ́bẹ̀ ti ṣe bẹ́ fún ayẹyẹ ọdún márùn-ún tí bàbá wa ti wà lórí àlééfà àwọn baba ńlá baba wọn gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì ẹ kú ìkàlẹ̀. ẹ káàárọ̀. kábíyèsí wọ́n ilẹ̀kùnrẹ́rẹ́. ẹ káàárọ̀. orúkọ mi ni ọba Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsá Olaside 1 the Awuse of Onigbongbo Kingdom lẹ́kọ̀ọ́. kádé pẹ̀lú kí bàtà pẹ́lẹ́sẹ̀ kẹsì ọba ojúkú pẹ́ o àṣẹ o kí ló kọ́ ọba kọ́ máa pọ̀ ní. àṣẹ o. abáníká máa wò ó àti rìn gbọ́rọ̀ wò gbogbo ẹ̀ náà ló sì máa wí pé bí náà bá ṣẹlẹ̀ lágbélé ọmọ kágun sẹ́nìkan jẹ́ nìkan lọ. bẹ́ẹ̀ni. ìlú Onígbòǹgbò kò sí fọ́ọ́rọ́ sẹ́yìn. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀ sísìn ayẹyẹ ọdún karùn-ún lórí àpèrè babaláyé pé ó gbòde kan. bẹ́ẹ̀ni. torí pé Friday Saturday Sunday bá gbogbo ó sì lọ ní ẹsẹẹsẹ jẹ́ káwọn èèyàn gbọ́. bẹ́ẹ̀ni àkọ́kọ́ mbẹ màá kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run màá dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó mú mi gorí àléfà ní August 24 2020 tó dẹ̀ mú mi wà láyé títí di ọdún karùn-ún ní 2025 yìí ọba tó fọpẹ́ fún mi tó fi yìn fún mi. Mo gorí àléfà gbogbo ohun tí mo kó gorí àléfà náà kò sí kankan tó dín nínú ẹ̀. Olúwa ṣe o. ó tún lé sí mi. Ọlọ́run ò gbà láfíà mi kò gbà tọmọ kò gbà tìyàwó ìlú Onígbòǹgbò kò dàrú. Olúwa ṣe o. Bí èṣù tí ẹ ṣe lè gbógun tó Ọlọ́run gba gbogbo ògo. Mo fọpẹ́ fọ́lọ́run. Ayẹyẹ náà ó ti gbòde báyìí torí tí wọn bá dé ìlú Onígbòǹgbò a rí àwọn ìmísí pé
ìrọ́kùkù kẹ̀kẹ́. ìrọ́kùkù kẹ̀kẹ́. Àsìkò tá a wà yìí season tá a wà yìí èèyàn á rí i pé ó tún yàtọ̀ sí bá ṣe ti ń lò bọ̀ láti January. So àyè ọpẹ́ yọ láti dún fọ́lọ́run. Ọ̀sẹ̀ tá a wà yìí náà ni ọ̀sẹ̀ tá a wà yìí tó bá láti bí ijọ́ Wednesday ijọ́ ìṣẹ̀ṣẹ̀dẹ̀ ogúnjọ́ oṣù yìí ayẹyẹ náà ti bẹ̀rẹ̀ torí ọjọ́ yẹn gbogbo àwọn alálẹ̀ tó yẹ kí n bọ nílùú Onígbòǹgbò la máa bọ níjọ́ Wednesday yẹn. Níjọ́ Àlàmísì kò fi bẹ́ẹ̀ sí ayẹyẹ a kò máa ṣe fàájì a máa ṣe fàájì nínú palace a máa play àwọn ayò eré ìbílẹ̀ lóríṣiríṣi. Tó bá dijọ́ Jímọ̀ a máa lọ sí Onígbòǹgbò Central Mosque láti lọ bá wọn kí Jímọ̀. Tó bá dijọ́ Sátidé ààfin tí mo ṣẹ̀kọ́ ìjọ́ yẹn la máa ṣe àdúrà sí la máa ṣí. Modern Palace so a dúpẹ́ fọlọ́run. Mo dẹ̀ máa fi àwọn èèyàn bíi mélòó kan jẹ oyè níjọ́ Sátidé yẹn. Tó bá wá dijọ́ Sunday ìjọ́ yẹn ni grand finale tí a máa ṣe àṣekágbá ẹ̀. Kì í ṣe àṣekágbá ẹ̀ náà ṣùgbọ́n ní Sunday yẹn ìtorí nǹkan míì wà tá a máa tún ṣe ní Monday bí o tiẹ̀ jẹ́ ti gbogbo èèyàn tó jẹ́ ti àwa ọmọ ìlú nìkan kó tó wá tún di Sunday mi ti máa lọ ṣe Thanksgiving ní Redeemed Christian Church tó wà ní Bàjáràn ní ìlú Onígbòǹgbò. Níjọ́ Sunday yẹn ìjọ́ yẹn ni mo pe gbogbo àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Èkó àti ní ìpínlẹ̀ Ògùn. Mo pe àwọn míì ní bí Ọ̀yọ́ náà tó náà máa bá mi ṣe ayẹyẹ. Gbogbo àwọn ìdílé tó wà nílùú Onígbòǹgbò gbogbo náà máa kí kábíyèsí láàfin. Ìjọ náà la pè olórin X1 tó máa ṣeré fún wa. Àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ that's àwọn clubs. Ìjọ náà ni gbogbo èèyàn máa wá ta máa lo àǹkàrà tí a mú fún ayẹyẹ ọdún 5. Tó bá dijọ́ Monday àwọn ọ̀jẹ̀ nílùú Onígbòǹgbò àwọn eléégún gbogbo ẹ̀ lọ bá ń ṣe àwọn náà máa fi eré dá mi lára yá níjọ́ Monday ẹ̀ tí gbogbo ìlú máa dùn. So adúpẹ́ fọlọ́run. Kábíyèsí ọba Adeyemi Ajasa Awuse tó níwòwò káfàtà ọpẹ́ náà láàmú dání agbára ọba ìlú Onígbòǹgbò ó ń túbà ó ń tùsẹ̀ lẹ́sìn Kristi bẹ́ẹ̀ ẹlẹ́sìn Islam bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn kàbàlà ẹ máa ń tọ́ka sí nǹkan wípé ẹni tí ọba jẹ ọba wípé kò ṣe àṣepamọ́ kí lẹ gbà lérò lórí ẹ̀. ìtumọ̀ ohun tí mò ń sọ ni pé ìwọ tí tó o bá lè ṣe bó ṣe ń ṣe kì í ṣe dandan kó ló fẹ́ jọba ìlú kan. téèyàn bá jẹ ọba nílùú kan gbogbo àwọn aráàlú yẹn àti ọmọ ìlú o ní irú Onígbòǹgbò ń sìn a ní Haúsá a ní Yíbò a ní Gara àwọn Akacross wọ́n wà ń bẹ̀ elédè oríṣiríṣi ló wà ń bẹ̀. Ṣé o máa nítorí pé wọ́n jẹ ọba kẹ́ àwọn ẹlẹ́sìn kan máa ṣẹ̀sìn wọn kò lè rọgbọ̀. Ẹ̀sìn téèyàn bá ń sìn ìwọ tó bá ti jọba abẹ́ ẹ̀ ní gbogbo ẹ̀ wà ìwọ lórí wọn o gbọ́dọ̀ sọ pé o máa yọ̀kan kúrò àbò ní bá wọn ṣe kan. ó gbọ́dọ̀ sọ pé o máa bá wọn yọ̀kan kúrò àbò ní bá wọn ṣe kan. Kábíyèsí ní ipò ọba kíkà ṣe ipò ó wù bí lásán ipò báwo ni wọ́n ti ṣe ń ṣe tíyàn ń kọ́ nípa rẹ̀ ni. ẹ̀yin àwórìṣà ẹ jẹ́ ẹlẹ́jẹ̀ funfun nínú mímọ́ torí pé ẹ máa ń kóyàn mọ́ra lọ́pọ̀lọpọ̀ ẹ sì máa ń lawọ́. tí a bá wo ìlú Onígbòǹgbò lẹ́nujọ́ mẹ́ta yìí ààfin tó lálẹ́ wò tí àwọn olóyìnbó máa ń pè ní ultra modern palace. èmi máa ń wò pé bẹ́ẹ̀ ṣe máa náwó fún nílé náà fàlejò ṣé ó tún yẹ kó tó nǹkan tó yọ kẹ́ ẹ tó rírú ààfin tó bẹ́ẹ̀ yẹn rìbọn bẹ́ẹ̀ yẹn ọgbọ́n wo lẹ̀ ń dá sí i. àdẹ̀gbọ́n ẹ̀lẹ́dìbọ̀dì tí mẹ́jọ wá pé Onígbòǹgbò gbẹ́sẹ̀ lélẹ́ mi o wọ́n ta dúkìá wa o wọ́n lé wa dànù lọ́fíìsì wa o bó lè ti ṣe láàrin ọdún 5 tí gbogbo ẹ̀ dẹ̀ ń lọ létòlétò tẹ̀lẹ̀ tó ní dáadáa gbéṣe nínú yẹn. ìrànlọ́wọ́ Ọlọ́run àti ìrànlọ́wọ́ ìjọba àti pé kéèyàn máa ṣe dáadáa kéèyàn má jẹ́ kí owó jàrá bà wọ́n téèyàn bá ti jẹun tí ò tọ́ Ọlọ́run á dúró tì Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ kí n tó jọba mi rè pé mo rẹ́ni mú mi lọ police station mi lọ police station lọ kọ statement
yàtọ̀ sígbà tá a jọba yìí o tẹ́lómi kọ́ máa ẹ̀mọ̀ ẹ̀rọ oríṣiríṣi lọ́ máa ń pa àwọn mọ́ba. Yorùbá nínú bí ní okọ́ ta ìmọ̀ wá wù. So kò dẹ̀ síbi tí wọ́n lè mú ẹjọ́ mi lọ tí bá débẹ̀ wàá rojọ́ tiẹ̀ máa ro ti tèmi wọ́n máa ní kí n máa lọ ni. So a dúpẹ́ fọlọ́run kọ́lọ́run máa bà wá jẹ́ kọ́lọ́run máa bà wá jẹ́ kó tó tún wa ṣe. Àwọn Yorùbá dẹ̀ máa ń ní gbajúmọ̀ lẹ̀tẹ̀ ń wá èèyàn gbọ́dọ̀ máa ṣọ́gbà ẹ̀ wà tó máa hù tí ìka èèyàn tó bá rojọ́ ẹ̀ fún èèyàn 10 ara àwọn 7 tó máa sọ pé kò rí bẹ́ẹ̀ o. Bí kà bá rojọ́ ìkà kọ́ ní ó dà. Kọ́ ní ó dà Lágbájá yìí kò rí bẹ́ẹ̀ o. Tí èèyàn bá ti kájú ọ̀kánjúwà ẹ̀ a máa rohun gbogbo ṣe. Pálásì tí a kọ́. Àwòṣífìlà. Nígbà tí determination mi tí n bá determine pé mo fẹ́ ṣe nǹkan báyìí màá ṣe ọ̀tọ̀ ni kéèyàn lóun fẹ́ ṣe nǹkan ọ̀tọ̀ ni kó ní determination. Owó yìí tàbí kọ́ pálásì aṣá lè fi ṣe nǹkan mi. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n gbà tá a ti sọ pé pálásì la fẹ́ fi ṣe pálásì náà la dojú ẹ̀ kọ. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba ìbílẹ̀ Onígbòǹgbò mo dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó mo dúpẹ́ lọ́wọ́ House of Rep mi Honourable James Abiodun Faleke gbogbo ọ̀nà ràn mí lọ́wọ́ tó ń ṣe gudugudu 7 yàyà 6 gbogbo àná làjọ pàápọ̀ tájọ ṣe pálásì ìlú Onígbòǹgbò. Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ tí a bá wá ní ká wo Yorùbá wọn ní mo kó a mọ́ ní àpẹẹrẹ kò sí lábẹ́ bó ṣe wò ó lè rí kí sọ́bọ̀ funfun tó àárí dúdú fẹ́rẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣé ó dé àwọn bíi ìpèníjà kan tí ìlú Onígbòǹgbò ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ tí ẹ fẹ́ pe ìjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ lákèésí sí àbí àwọn tí ẹjọ́ ń gbé ní Onígbòǹgbò láti lè rí i pé àyípadà rere ó dé bá àwọn nǹkan wọ̀nyẹn. Adúpẹ́ ṣe gan ni kò sí gbọ́n mi sí omi ò tó tí kò sí ohun táàrí kò sí ohun tójú òrírí kò sí ohun tí etí ò gbọ́ rí. Ìrànlọ́wọ́ tí mo nídìí ní ọ̀dọ̀ ìjọba mo ti kọ̀wé sí wọn mo dẹ̀ nígbàgbọ́ pé wọ́n á dá mi lóhùn torí wọ́n ṣe gbárùkù tì mí tí mo fi rí àfihàn ṣe mo fẹ́ ṣe community town hall Onígbòǹgbò náà. Àtúnṣe débà. Àtúnṣe gbọ́dọ̀ débà mo fẹ́ kọ́ modern one. tó mo ti ń bá wọn tó wà ní ìjọba mo ti ń bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa ràn mí lọ́wọ́ lórí ẹ̀ then community effort àwọn oníkan la máa kọ́kọ́ gbé ẹrù wa mo ti gbé palace yẹn mo ti gbé láti ilẹ̀ mo ti gbé dókè mo ti ṣe roofing mo ti ṣe plastering kábíyèsí Ọlọ́run mo ti ṣe wiring kó tó di pé ìjọba náà ràn mí lọ́wọ́ láti lè parí èyí tó kù ẹ ṣe ní ẹlẹ́rù ní kọ́kọ́ gbé ní tó ti wúwo bí mo ṣe bẹ́ẹ̀ ṣe pẹ̀lú community town hall wa náà nìyẹn. dẹ̀ nípa àwọn ọ̀nà míì tí a ní tí wọ́n ti ṣe mo ti bá ìjọba yìí tí agbára ìjọba ìbílẹ̀ lè gbé nínú ẹ̀ mo ti bá wọn sọ èyí tó máa jẹ́ state ni mo ti bá wọn sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ìjọba kò ń yá ṣùgbọ́n tá a bá ti ń tẹ̀lé wọn lẹ́sẹẹsẹ ní èjèèjì wọn á dá wa lóhùn níjọ́ kan. Kábíyèsí ọba Adeyemi Ajasa Awuse tó ń gbogbo kábàtà lẹ́nu kò pẹ́ níjọba ìpínlẹ̀ Èkó ṣe àgbékalẹ̀ ìpàgọ́ kan tọrọ mọ́ ti ẹ̀yin lọ́ba jẹ́ pé wà ń kalẹ̀ ní ọjọ́ 2 sí ọjọ́ 3 ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní náà jẹ́ pé ó ti bẹ̀ jáde ǹjẹ́ ó tún kù ní ìbárò kílẹ̀ ní sí ìpàgọ́ yẹn láàrin lọ́ba nílẹ̀ Àwórì nípínlẹ̀ Èkó. Ìpàgọ́ náà wáyé ní bí oṣù kan sí sẹ́yìn kí ni ìjọba ìpínlẹ̀ Èkó kí náà pè wá fún ohun tó ń pè wá fún ni pé bí àwa ta jẹ́ lọ́balọ́ba àwa la súnmọ́ aráàlú àwọn ohun tá a máa ṣe tó máa jẹ́ pé wàhálà ò ní pọ̀ fún local government àbí state for instance wọ́n sọ pé àwa lọ́balọ́ba gbọ́dọ̀ lè jókòó dáadáa ní láàfin wa àwọn ẹjọ́ tí wọ́n bá ń gbé wá ká máa dá ẹjọ́ òdodo tí àwa lọ́balọ́ba tá a bá ti ń dá ẹjọ́ òdodo tó jẹ́ pé òótọ́ là ń ṣe ní palace tá a gbẹ́bi fáláre tá a gbáre fẹ́lẹ́bi wọ́n ní ẹjọ́ ò ní máa pọ̀ nílé ẹjọ́. ẹ wo diplomacy. gọ́ọ̀mẹ̀ntì wọ́n fẹ́ discongest court ilé ẹjọ́ pé ẹjọ́ ti ń pọ̀ jù níbẹ̀ iṣẹ́ kí làwa lọ́balọ́ba ń ṣe. so gbogbo wọ́n gbọ́dọ̀ máa mandate àwọn èèyàn tó jẹ́ pé táwọn èèyàn bá gbẹ́jọ́ wá sí palace táwọn bá ti ń ṣe dáadáa tá ti pẹ̀tù sí
ẹjọ́ ò ní máa pọ̀ ní ilé ẹjọ́ gbọ́. ìyẹn làkọ́kọ́ mbẹ̀ ẹ̀kejì tán tún bá wa sọ òun ni fún àǹfààní tara náà ni àwọn ohun táwọn ọba tí ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba àti pé àwọn program míì náà tí àwọn ìjọba táwọn ní pé àwọn fẹ́ kó jẹ́ láti ọ̀dọ̀ wa làwọn tí wọ́n máa gbé ọ̀rọ̀ pọ̀ tó ń sọ ó dẹ̀ mú àǹfààní wá. ìyẹn ni pé ká máa retí ìdàgbàsókè aláìlópin ní ìpínlẹ̀ Èkó ní kò pẹ́ kò pẹ́. bẹ́ẹ̀ni ìjọba ti fúlì engage ẹ̀yìn ọba. bẹ́ẹ̀ni àdúgbò pọ̀ lọ́wọ́ wọn. ẹja máa fi ilé ìkásẹ̀ rẹ̀ lẹ̀. kó tó di pa kásẹ̀ rẹ̀ lọ́mọ tó mọ kọ́rọ̀ ká tó di yá fàdà gbé ètò etí àì máa rìn ìkórè ọmọ mi o wọ́n sì ní àìmọ̀ igi níbẹ̀ níbo ká pọ̀ tó yanjú ọmọ láàyò láti gbẹ́gbẹ̀dù. iléeṣẹ́ rédíò Nàìjíríà Bond FM ibo la kù sí kí làwọn akéèsì tẹ rí gẹ́gẹ́ bí ọba. adúpẹ́ fọlọ́ ẹ̀ ń gbìyànjú mi ò tí ì ríbi tẹ́ kù sí ṣé nípa ẹ̀yin òṣìṣẹ́ ibẹ̀ la fẹ́ sọ ni àbí nípa àwọn ètò tẹ́ ń ṣe gbogbo ètò yín kò sáṣàdánù rẹ̀ gbogbo ètò tẹ́ ń ṣe ní Bond FM kò sáṣàdánù ẹ̀yin òṣìṣẹ́ tẹ́ dẹ̀ wà ní Bond FM náà ẹ ní ẹran ọ̀fẹ́ lára ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ẹ dẹ̀ unity dẹ̀ wà láàrin yín mi ò ríbi tẹ́ kù sí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ ká máa fi béèrè lè kára máa fi wọ fẹ́rẹ́fẹ́ gẹ́gẹ́ bí mo ti sọ ní ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan pé ẹ̀yin Àwúrẹ́ ẹlẹ́jẹ̀ funfun mo rí pé nínú àwọn èèyàn tó máa ń báyàn ṣe ní ti dáadáa òun lẹ́wà débi pé àtúndínlẹ́ ọjọ́ mẹ́ta ìyá àti ọba Ọ̀rẹ́gùn ẹ tó fi fún ara yín kí ni yóò jẹ́ ìmọ̀ràn fún àwọn ọlọ́ba bá ṣe ń kásẹ̀ ńlẹ̀ nípa bí àmúgbòrò ló ṣe dé bá ìlú kọ̀ọ̀kan ká máa bára wa ṣe ní ti ìjọmọ ìyá ìjọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere. adúpẹ́ fọlọ́run àwa lọ́ba àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin wa ó ti yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ gbogbo àná tẹ́ bá rí wa a máa kí náà ń pè irú aṣẹ̀dé látàbújá ń sin ni àwa bí ọba méjìlá lọ láti Èkó ká lọ bá chief of staff ṣèyàwó ọba Rájí Aṣáde ọba Oníbà òun ló ṣíwájú wa eléwọ̀ fẹ́wù ọjọ́ Oníkọ̀tún gbogbo wa bẹ́ẹ̀ àjọṣepọ̀ tó dánmọ́rán wà láti fẹ́ dẹ̀ wà so a tún gbàdúrà pé kọ́nà máa pa náà fẹ́ náà kọ́nà máa bàárín wa jẹ́ adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa Eléko tó jẹ́ aṣáájú wa Ọlọ́run àtúbọ̀ ọba ni gbogbo àwọn Saheed Elégùṣì Oníkàtí gbogbo wọn àjọ ń ṣe adúpẹ́ fọlọ́run ọba wa ní Ògùn State Ọlọ́tà ọba Láńlẹ́gẹ́ Oníṣẹ́rí Báńgbádé gbogbo wọn tẹ́ bá jọ rí wa ẹ mọ̀ pé ọmọ ìyá ni wa. a mọ̀ padà gbọ́ tètè fún ti wákàtí ọ̀wọ́ yìí Ilékún Ọ̀nàkún olóòtú àgbà àwọn olóòtú àbọ̀hábàládé akọsílẹ̀ àjọṣe papọ̀ ni bẹ́ẹ̀ kọ́ ni olóòtú ètò náà Abíọ́dún Elúgbájú àjọwàǹkálẹ̀ ni ẹdítọ̀ wa náà Farid Abdullahi àjọwàǹkálẹ̀ ni ones studio noah salawani àjọwàǹkálẹ̀ ni wọ́n lè ra tẹ̀fẹ́ kọ́ ọmọ tó ọmọ kọ́lọ̀ àfikún. bá a ṣe ń fi àdàgbà ètò rọ̀ fún dédé àkókò táwa adúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa ọba Adéyẹmí Olúwaṣẹ́gun Àjàsá di Awuse of Onigbongbo Kingdom lágbára Ọlọ́run ìlú Onigbongbo ní tú igbó Onigbongbo a máa rújọ àwọn ilé Onigbongbo kò ní fàyà ẹṣin ọba ajẹkùpẹ ìgbó olélẹgbò onígbogbo ẹni onílé ẹni tó nílé a máa kú ibi kútàkútà là ń bá ilé ìgbó ọjà lẹ́ẹ̀bà wọn gbó onígbogbo ẹni nájà ìran nájà wọn a máa kú ibi pìtìpìtì la máa ń bọ́jà lágbára Ọlọ́run ẹ̀mí yóò gùn kò ní gògùn ìyà lórúkọ gba àwọn aláṣẹ tí Alhaji Mọ̀rúfù ti kí Abdulwasin Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ lórúkọ tí èmi ń jẹ́ àpàdé lọ́jọ́ mẹ́jọ. Robin Olóyèdè náà lórúkọ tí èmi jẹ́ àpàdé ní ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò àpè ní Lágbègbè wa ìlú Èkó kò ní dàrú àbùrù ìlú Èkó àmọ̀bẹ̀ kò ní fọ́ ẹ ṣe. àdúgbò ọba nínú àná rẹ̀ mú oṣù ọlálẹ́ akíolú àrọ́wọ́ yín wọ́n jíṣẹ́ o ìlú Èkó ò ní fọ́ lápapọ̀. babaládé ló ní kí n kí yín ilé tá a bá ti jáde ní àjọṣọdún eléyìí a ò ṣe tẹ̀mí owó tọmọ tá a bá fẹ́ ṣọgbọ́n ọdún àjọ wà ń bẹ̀ ní tọmọ tọkọtaya tẹbí tara. mo wá kí gbogbo ládé o mo forí olówó Èkó ṣíàmánu gbogbo ọba Lagos State mo fi kí gbogbo ládé tó ń bẹ nípìnlẹ̀ Èkó wípé ẹṣẹ́ ẹkú àgbọ̀dìde kábíyèsí ọba Adéyẹmí ló ní kí n kí yín ìlú oníkálukú ló máa tòrò wọ́n ní àdélébàrè àyìnà kórè
àkòyà ibi mo wá fi tọba aládé o olówó èkó alága gbogbo ọba Lagos State pátápátá mo fi ṣe kábíyèsí fún gbogbo ọba aládé ládé o. mo wá kí gbogbo ọba ilẹ̀ Àwórì pátápátá tó ń bẹ nípìnlẹ̀ Èkó àti yìí tó ń bẹ nípìnlẹ̀ Ògùn àti gbogbo ibi tẹ́ ẹ bá wà pátápátá ọ̀nṣọ́láwà ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́ ọba Adéyẹmí ló ní kínkín yìí o ó ní àdélébàrí àrìnà kórè àkòyà ibi ìgbà tó dùn yọ lọ́wọ́n òkùnkùn níjó tán láéláé o. ọba Olúṣẹ́gun tún ní kí n bá wọn kí gbogbo òṣìṣẹ́ Bond FM pátápátá látòrí ọ̀gá pátápátá kọ́ sílẹ̀ wọ́n ní ẹ máa mọ̀ sọ ẹ máa mọ̀ wí àkàndùn onímù yín lọ́wọ́ lọ́lẹ̀ Ẹlẹ́dùmarè ọba dániwálé ayé ẹlẹ́yìn ló kẹ́yìn àṣẹ o. ọba Olúṣẹ́gun Adéyẹmí Àjàsà ìlú Fẹ́mi lóyè Ọláṣídé àkọ́kọ́ àṣeyí ṣàmọ́dúnmọ́ lọ́dún ayọ̀ lẹ́ọ̀ sì máa ṣe mo wá fi ti kábíyèsí ọba aláyélúwà mo fi kí gbogbo lórí pátápátá àti gbogbo ọmọ àtọmọ ọmọ ìpè àṣeyí ṣàmọ́dúnmọ́ lọ́dún ayọ̀ ní gbogbo wa máa ṣe o. kábíyèsí kí gbogbo ará ìlú o gbogbo ará ìlú Onígbòǹgbò pátápátá ọba ń kí mùsùlùmí ó ń kí kìrìsìtẹ́nì ọba wa ń kí ẹlẹ́gún kábíyèsí ń kí olóró ó ń kí olóríṣà ó ń kí oníkùnrùkọ ọba ń kí onígẹ̀lẹ̀dẹ̀ wọ́n ní ẹjọ́ ṣọdún eléyìí a ó ṣe tẹ̀mí nínú owó nínú ọmọ ta ikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ lé ayé ń bí o.